bàbá wa Oyetola wọ́n sọ̀rọ̀ o. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Wọ́n ní kán má bínú sí bàbá wa Bọ́lá Tinubu mọ́. Wọ́n ní àdúrà ló yẹ kí wọ́n máa ṣe fún bàbá wa Bọ́lá Tinubu. Mínísítà fún ọ̀rọ̀ okòwò orí omi lórí ètò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Alhaji Isiaka Adégbóyèga Oyetola wọ́n ké sí àwọn aráàlú o láti ní sùúrù díẹ̀ sí fún ààrẹ bàbá wa Bọ́lá Tinubu. Wọ́n ló di dandan kí ìmọ́lẹ̀ tàn lẹ́yìn òkùnkùn yìí tó ṣú biribiri. Ibi ayẹyẹ ṣíṣí ààfin ìgbàlódé tí àwọn ọmọ ìlú Ìrágbìjí kọ́ fún ọba wọn ọba Abdulrasheed Ayọ̀túndé Ọlábòmí ọ̀dúndún kẹrin. Ibẹ̀ ni Oyetola ti ṣàlàyé wípé adìyẹ bàbá wa Bọ́lá Tinubu làágùn ìyẹ́ ni ò jẹ́ kí àwọn ènìyàn kórè o. Wọ́n ló di dandan kí orílẹ̀-èdè yìí kó la gbogbo àwọn nǹkan burúkú tó ń fẹ́ kiri yìí já. Èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kọjá, wọ́n ló di dandan kí a là já. Bàbá wa Oyetola ní fún ìgbà díẹ̀ ní gbogbo rẹ̀ pé gbogbo nǹkan sì máa rọrùn dáadáa. Ẹni tí ìyàwó bàbá wa Oyetola Alhaja Kafayat àwọn àti wọn ni wọ́n jọ lọ sí ibi ayẹyẹ yìí. Wọ́n ní nǹkan tó tọ́ fún àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe fún bàbá wa Bọ́lá Tinubu báyìí ni pé kí wọ́n máa gba àdúrà fún wọn, kì í ṣe kí wọ́n máa bínú. Ipe kí wọ́n máa gbàdúrà ọgbọ́n àti òye fún bàbá wa Bọ́lá Tinubu. Wọ́n ní èrò rere ni bàbá wa Bọ́lá Tinubu ní fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní adùn dẹ̀ ni ó máa gbẹ̀yìn ewúro nínú rírò bàbá wa Bọ́lá Tinubu. Wọ́n ní gbogbo nǹkan tí orílẹ̀-èdè ń dojúkọ, wọ́n ní agbára Ọlọ́run á bá wa yanjú ẹ̀. Wọ́n gbébà fún àwọn ọmọ bíbí Ìrágbìjí o fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti kọ́ fún ìṣọ̀kan àti ìfẹ́ tí wọ́n ní sí ìlú abínibí wọn nítorí wípé iṣẹ́ takuntakun ni wọ́n ṣe sí ìlú wọn. Oyetola rọ̀ wọ́n láti tẹ̀síwájú nínú ẹ̀mí ìfẹ́ náà kí ìdàgbàsókè tí kò lẹ́gbẹ́ lè túnbọ̀ máa bá ìlú ọ̀hún. Wọ́n ní bí àwọn ò ṣe já wọn kulẹ̀ lásìkò tí àwọn jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní àwọn kò ní já wọn kulẹ̀ gẹ́gẹ́ bí mínísítà. Nínú ọ̀rọ̀ ọba Arágbìjí ti ìlú Ìrágbìjí, ọba Ọlágbòmí kábíyèsí gbóṣùbà fún àwọn ọmọ bíbí ìlú náà. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ láti kọ́ ààfin tuntun yìí. Wọ́n ní wọ́n ṣe wọ́n ní nítorí pé nǹkan tí wọ́n ṣe nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn. Ọba Ọlábòmí wọ́n ṣàlàyé síwájú sí i wípé ọdún 6 àti oṣù 6 ni àwọn fi kọ́ ààfin tuntun yìí. Wọ́n ní lẹ́yìn tí àwọn ìgbìmọ̀ tó ń ṣe àmójútó kíkọ́ ààfin náà wó ààfin èyí tó wà níbẹ̀ lulẹ̀. Wọ́n ní millions tí àwọn fi kọ́ ààfin náà ó pọ̀. Àwọn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìrágbìjí. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá bá wọn ṣe àjọyọ̀ yìí. Wọ́n dúpẹ́ lọ́wọ́ mínísítà Oyetola àti gbogbo àwọn ará ìlú fún ààfin tuntun yìí. Wọ́n ní wọ́n ṣe é. Wọ́n ní Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Ẹ̀yin ènìyàn lé àmọ́ ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.